يا ربي ياسر ولا تؤاشر واجعل أمورنا في نيجيريا سلا يسيرا. ọba ìgbà tó nígbà lọ́dọ̀ jẹ́gbà yóò sọ wá ara ní mẹ̀kúnnù ṣe là ń kérora ọlọ́run ìwọ là ń bẹ̀ jẹ́ nàìjà ó dùn fún wa ká tún máa rọpẹ́ dá. ọba ìgbà tó nígbà lọ́dọ̀ jẹ́gbà yóò sọ wá ara ní mẹ̀kúnnù ṣe là ń kérora ọlọ́run ìwọ là ń bẹ̀ jẹ́ nàìjà ó dùn fún wa ká tún máa rọpẹ́ dá. Imowumi ọba ìgbà tó nígbà lọ́dọ̀ jẹ́gbà yóò san wá ara ní mẹ̀kúnnù ṣe là ń kérora ọlọ́run ìwọ là ń bẹ̀ jẹ́ nàìjà ó dùn fún wa ká tún máa rọpẹ́ dá. ọba ìgbà tó nígbà lọ́dọ̀ jẹ́gbà yóò sọ wá ara ní mẹ̀kúnnù ṣe là ń kérora ọlọ́run ìwọ là ń bẹ̀ jẹ́ nàìjà ó dùn fún wa ká tún máa rọpẹ́ dá. Àkànjí Èkìtì Aláròyé òye lẹ́yìn tí nǹkan lọ́la àṣàlà tó fúnṣẹ́ ńlá ọmọ jíyà rèṣọdé ọmọ àpọ́nlé iṣẹ́ yá. Ìlú mi Nàìjíríà tó ń san fún pẹ̀lú àrà I love you my country kí ló dé tó ń pa wá lẹ́kùn ò ń pa mí lẹ́kùn ká tún lè pè lẹ́yìn rẹ̀ ó bá rere. Ọlárẹ̀pọ̀ kò kéré ó kárí ayé ìwọ ló dá wá sí Naija ìlú ọlọ́lá àwọn gbénú ẹbí aláìní wá ṣàánú fún wa ọmọ ẹlẹ́ran wa ń jẹ̀gùn ó má ṣe aláṣọ àwọn àkísà kí ló dé bá ṣe ń bàtàn là ń bàrọ̀ bá wọn sọ kó má dá kò ní súwá kò ní rẹwà ọba tó ní wá láti bẹ̀ẹ́ fún gbígbàdúrà ní Naija tómi jẹ́ wà nù sẹ́kù àdẹ̀rìn ọba ìgbà ká tún máa rọpẹ́ dá. ọba ìgbà tó nígbà lọ́dọ̀ jẹ́gbà yóò sọ Nàìjíríà wá ojoojúmọ́ Nàìjíríà ṣe là ń kérora omi jẹ́ wà nù ọba ńlá. jẹ́ nàìjà ó dùn fún wa ká tún máa rọpẹ́ dá. Ọláìdé Kọ̀dírì Imowumi lakọrin àlùbáríkà musician ọmọ ọlọ́lá nàbí ó wá darí ẹ̀jìyàn pé àlóhùn kọ òun ni ọlọ́lọ́hùn náà ni màtúnṣe ọlọ́hùn wò rárá nínú ọ̀rọ̀ ànábì ni tó ní ká fẹ́ràn ìlú wa ubùlẹ̀ wa tọ́ ni mìnàlì ìmọ̀ni láṣẹ kórìn kólúwa kábẹ́ lọ fún ìlú wa báyìí kọ́ ló ṣe rí gbà kan kí ló wádé tó le koko àwa ò fò sí àwa ò fògùn àwa ò fèsù láṣẹ ń bẹ lọ fún Naija wa aláwùmọ̀ ìjì alí azali balada amina warisuki aláwù mina samaras ara ní mẹ̀kúnnù ṣe là ń kérora ọlọ́run ìwọ là ń bẹ̀ jẹ́ Naija ó dùn fún wa ìrọ̀rùn rẹ̀ là ń fẹ́ o. ọba ìgbà tó nígbà lọ́dọ̀ jẹ́gbà yóò sọ wá wá ara ní mẹ̀kúnnù ṣe là ń kérora à ń kérora ọlọ́run ìrọ̀rùn ẹ̀ fún wa. jẹ́ Nàìjà ó dùn fún wa ká tún máa rọpẹ́ dá. Nàìjíríà wíìdì ìjọyà tó bá Áfíríkà àti dọ́lẹ̀ ìfàsẹ́yìn tí ń dé bá wa lọ́jọ́ tó ti pẹ́ bólógun ló lè ṣe àti ìdánwò kò rí bá ṣe fẹ́ ṣe rántí bẹ́ẹ̀ bá gbàgbé ìmọ̀ràn yín létí since 1st of October 1960 lágbòmìnira lọ́wọ́ akátá independent alágbádá ló lásìkò yìí àtúnwá mẹ́bí democracy ìjọba warawadi tí wọ́n nìkan tiwa ò kàn wọ́n ní mẹ̀kúnnù bá ń dọ́gbọ́n sí i láti gbáyé ṣe náṣẹ́ ṣótẹ́ ọlá nídìí láti lówó ẹ̀jẹ̀ lẹ́ṣẹ̀ wá ń tàn kalẹ̀ ó gbà bọ́dé olè jíjà ní rírú ojú kò máa ló ń kà torí ayélujára pọ̀ lọ́jàrá ara ni wá ọ̀pọ̀ omidan kàwé tán wọn ò ríṣẹ́ ṣe wọ́n ń gbélé pawó wọ́n fi ń pọ́n nígbà wọn tán ò ní lọ́wọ́ olówó owó lọ́wọ́ bá pinlẹ̀ ní fáwọn àrísítò gádùrẹ́tì ń sọ ọlọ́kadà ọ̀pọ̀ di fraudster gbajúẹ̀ iṣẹ́ ọkùnrin di iṣẹ́ obìnrin ọ̀pọ̀ wa mọ́rúwá manage ti máa wà lára ní Nàìjíríà we easily adapt to our situation a ò gbáyé bó ṣe tọ́ mọ́ à ń gbé bó ṣe gbà ó ti sún wa ọba ìdẹ̀kùn fún wa ní ìdẹ̀kùn ní Nàìjíríà.
àtúnṣe kára ó tù wá ọba tó ní wá. jẹ́ nàìjà ó dùn fún wa nàìjíríà ń fẹ́ tura. ọba ìgbà tó ní gbà ìtura rẹ̀ la fẹ́ ọba ìtura jára ó tù wá kẹ́rù tọmọ. ọlọ́run ìlà ìwà rọ̀bì kúlùlì aláìkì wà kúlì náà síra lílì àwa ìjì kọ̀dí àwa ìjùnà tukidọ̀bì já ìmú ọmọ. ọlọ́run o àfi kó wá ṣàánú wa lórílẹ̀‐èdè wa àti nínú ayé wa torí iṣẹ́ business corruption kọfọlágbani lójú àtijáwádìí ìṣòro ebi para ìlú gidi wọ́n wá hùwà ìtọ́ nítorí àti jẹun ọ̀pọ̀ ló lágùn gidi kò sólùrànlọ́wọ́ ọmọ nàìjà ṣe mọ́tò wọ́n ṣe aeroplane ṣùgbọ́n kì í jọ wá lójú àfin tara lókè òkun oúnjẹ wọn èèpo wọn kálukú ló ń sọ́fà tiraka nítorí àtijẹ. yá Rọ́bì Allah nàìjíríà ń fẹ́ tura ọlọ́ ìwọ là ń bẹ̀ jẹ́ kí nàìjà dùn fún wa ká tún máa rọpẹ́ dá. ọba ìgbà tó ní gbà lọ́dọ̀ jẹ́gbà yóò san ọlọ́run yóò san wá o má jẹ́ ajá ládùúrà lásán ọlọ́run ìwọ ló ń bẹ̀ jẹ́ nàìjà ó dùn fún wa yóò dùn fún wa fi ọ̀run sáyé wa. ọba tó ní kún fàyà kùnú ibẹ̀ jẹ̀bẹ̀ láàrin kájíjú kálájú máa ń ṣe bẹ̀bẹ̀. mọ́ńpá iná gàmdáàtì àìní wàtí báárà yùgọ́ yúrù lọ́rùn mi ní halin ìlà halin àwòrán dáràn ṣe tó kọjá tìyẹ. ọba rẹ̀ ohun tá a fẹ́ ní nàìjíríà ìyẹn ní rere kò ṣókùn kò sí àlèwí lè ṣe. wá fi fún wa a ò gbàgbọ́ pé nìkan ṣe wá ní nàìjíríà báwa gbàgbára tó gbé fún wọn fẹ́ ní akẹwà ní nàìjíríà we want the best máa wò tẹ̀sẹ̀ wa má pa wọn rùn bí tàwọn aṣáájú tó fi iná parẹ́ tó fomi parẹ́. má bínú sí wa rọ̀bà náà bọ̀lá múná àfúsànà wà ìlàm tàgé fèrè lánà wàtàrẹ̀ hàmúná lánà kùnánà min al-khasirina anta gafuru anta rahimu ọlọ́run ìwọ là ń bẹ̀ wá ṣe kẹwàá ní nàìjíríà nàìjíríà ń fẹ́ tura jẹ́ kára ó tù wá o. ọba ìgbà tó ní gbà lọ́dọ̀ jẹ́gbà má yóò san fi àjẹ wá mọ́ lọ́rùn ṣe là ń kérora ọlọ́run dákò ìwọ ṣe ló ń bẹ̀ jẹ́ kẹwàá nàìjà ó bá dùn fún wa rí. ká tún máa rọpẹ́ dá. yá Rọ́bì ọlọ́run wáyọ̀ fún wa olórí tí a tún wá ṣe nílùú nàìjíríà ìtọ́ni rẹ̀ là ń fẹ́ ẹni ó ṣètọ́ fún ìyàwó tó fi dórí àwọn ọmọ mọ̀lẹ́bí tọwọ́ ẹ̀dà rúgbó darí ìlú ó máa rújú ṣùgbọ́n àwọn èèyàn ò kí wò yẹn tó bá ti lówó dání ìjẹ́wùrú ọjọ́ kan á wá fèbí àìmọye ọdún kálukú pé ya ipò ọlọ́run àánú ẹ̀ là ń fẹ́ mẹ́kúnnù ń kérora olówó ń pariwo ọlọ́run ìwọ là ń bẹ̀ nàìjíríà ń fẹ́ tura ajá tún máa rọpẹ́ dá. ọba ìgbà tó ní gbà lọ́dọ̀ jẹ́gbà yóò san wá ara ní mẹ́kúnnù ṣe là ń kérora ọlọ́run ìwọ ló ń bẹ̀ jẹ́ nàìjà ó dùn fún wa ká tún máa rọpẹ́ dá. àpè má rẹ̀ ní lápẹ́ tèmi dìre. ó ti wù kó lè tó àìní aládùn àní gbọ̀ngbọ̀n nù. bó ti wù kó lè tó ayé aládùn ànígbọ̀ngbọ̀n nù. bó ti wù kó lè tó ayé mi aládùn àní gbọ̀ngbọ̀n nù. bó ti wù kó lè tó ayé aládùn ànígbọ̀ngbọ̀n nù. wọ́n ní ó sa inú ayé mo dẹ̀ ń wá inú ayé ọlọ́run tó láyé ayé fún mi láyé inú ayé gbà mí láyé inú ayé ẹni láyé inú ayé láráyé ń pè lálàyé. Allah má ṣe mí lẹ́rú ayé kọ́lá mi pọ̀ nú ayé kálùjọ́ náà dùn jáyé bó ti wù kó lè tó. Rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Amina. bó ti wù kó lè tó ayé aládùn ànígbọ̀ngbọ̀n nù. ọba gbẹ̀mí kore gbẹ̀mí kore láyé màmá jẹ́ ń ṣe lásán má jẹ́ ń rárẹ̀ láyé ẹlẹ́sìn àná
yìí mọ́ má gbà yìí mi láyé lọ́tún lọ́sì kí n gbáre lókè nílẹ̀ kí n ríre kí n má ra dánwò ayé kí n dunnú dalẹ̀ láyé ó tún mọ́jú mọ́. Ó ti wù kó lè tó ayé ní aládùn anígbọ̀ngbọ̀n nù. Ìmowumi alùbáríkà mi sí ṣàrùn pẹ̀lú Alakanji.